ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Magbo owó mi bó pẹ́. Mágara wájú ti bí fún wọn lówó wọn. Magbo owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Saamu ṣíkà àdé fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Saamu fún wọn lówó wọn. Wọ́n kì í jó lówó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dákọ̀jẹ́. Ká tún lélẹ̀ yìí. Táná wá wá. Oh, Alpha. Ó ti pẹ́ jù. Má bínú sí mi, má bínú sí mi. Sórí traffic wà lọ́nà ní ṣùgbọ́n. Mo ti gbọ́ nǹkan tó bá mi rà dà. Nǹkan tó gbé rà, mo ti bẹ̀ lórí wa. Ọ̀ọ́. Ikú àti ata, ó ti wà ní jẹ́. Irú ńkọ́. Ó wà bẹ́ẹ̀, ó wà bẹ́ẹ̀. Táìmù àti kọrí náà ńkọ́. Sórí list tó fún mi gbogbo nǹkan tó ní bẹ́ẹ̀ get, everything is there. Òkè ó ṣe gan-an ni. Mo ti fẹ́ máa lọ ṣùgbọ́n. Ẹ̀yà máa pè. Yà. All right, bye. Ẹ káàsán. Ẹ ń jáde ni. Kì í má pẹ́. Bye-bye. Bye-bye. Padà. A ṣí èrè. Sórí ẹ dàrú. Jọ má bínú ṣọ́n bá mi ṣí ẹ ni. Ìwọ iná. Ó ló sì ń bẹ o. Ó wọ́n fi mọ́tò wọ́n fi kó nǹkan bẹ̀ wá fún ẹ nínú ilé yìí. Ní ìwọ iná. Àbí ìwọ ìkọ́ṣojú bó ṣe wà ìmọ̀ ni. Torí Ọlọ́run. Ó rí ọ̀kadà. Kó fi lọ sọ́jà. Kó forí pòrù kó lọ́ra nǹkan bẹ̀. Àbí kí ló ní kó bẹ̀rẹ̀ àwọn látọjà. Ó wá ń bẹ̀rẹ̀ pé ṣẹ́rí wà ń bẹ̀. Ṣé pé wà ń bẹ̀. Ṣáká wà ń bẹ̀. Ṣé gbẹ̀lẹ́ wà ń bẹ̀. Orí kórí ẹ ti dàrú, orí ẹ ti yí, orí ẹ ti dàrú sọnù. Níwọ̀ iná, ó wá wí tán, jọba ìbìnrin bọ́ọ̀lù ni ẹ ṣe jẹ́ sí ẹ náà. Ọ̀rẹ́ mi ni. Àbẹ́rí, ọ̀rẹ́ mi ni, bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn. Tó bá yẹ, ẹ máa fi nǹkan bọnú nǹkan, ẹ máa sapọ̀ rẹ̀ ni. Aṣẹ́wó, olòṣì, abẹ́rí nǹkan bó ṣe rí. Ẹ wo ojú oṣooju jojojo, jọ torí Ọlọ́run nínú ilé ọmọbìnrin yìí. Tí bá tún rí ẹ̀dá Ọlọ́run kan tó wá tún fi mọ́tò wá fi já nǹkan fún ẹ, ìbá jẹ́ òwú lásán wá fi ẹ fi já fún ẹ nínú ilé yìí, máa fọ́ wíṣírí mọ́tò wọn bẹ́ẹ̀ máa bá yẹn mọ́tò yẹn jẹ́ ni. Ẹ má bínú. Àsìnwín abẹ́ẹ̀ rí nǹkan náà bó ṣe rí, a ṣe èrè arìndìn. Ìwọ Ọlọ́run ṣé èrí kan tí mo dà sàwọn tó ń fojú olúwa ẹ̀rí nínú ilé burúkú yìí, ṣé èrí kan tó fojú mi rí nínú ilé yìí, ọmọ ògbèrè àsìnwín yìí ó wá jẹ́ kó máa fi mọ́tò kó máa fi dìlífà nǹkan fún nínú ilé, nǹkan ọbẹ̀ lásán. Èmi tí mo ṣe gọlọtọgọlọtọ báyìí rí, ọ̀kadà tó kéré jù wọ́n fi já nǹkan ọbẹ̀ fún mi. Ìwọ wèrè asínwìn yìí, ẹjọ́ ẹ̀kọ́ ṣẹ́jọ́ wà lọ́wọ́ ẹ ni. Ìwọ Ọlọ́run ṣó rí nǹkan tí mo dà sábà tó fojú olúwẹ̀ rí inú ilé yìí. Lọ́wọ́ tí mo ti dé inú ilé yìí, ẹgbẹ́ tó ta lé mi lẹ́nu kò ta lé mi bẹ́ẹ̀ rí. Ìwọ yìí, ìwọ ẹ̀kọ́ mo dà sábà tó gbaru yín sílé. Ìwọ wọn fi mọ́tò wọn fi já nǹkan ọbẹ̀ fún ẹ nínú ilé yìí. Ẹ jẹ́ pé ìmọ̀dé, ẹ jẹ́ pé mi ni mo wà ní ìtajì ilé, màá wá gbarú wèrè, ẹ̀yin asínwín dédé, màá kó yín sínú ilé. Cherry daddy, iṣẹ́ ìránṣẹ́ tẹ fẹ́ lọ fún yẹn, kò bá jẹ́ 1 month lẹ fẹ́ fi lọ, kò bá jẹ́ 2 months, èmi ṣetán àti tẹ̀lé yín lọ fún ministration yẹn. Jọ sọ fún mi, tó bá tẹ̀lé wọn lọ, ibo ló fẹ́ máa sùn sí? Pastor sọ bẹ́ẹ̀ kábíbù láti gba room fún náà. Wo kó má tiẹ̀ gba room fún kó sùn tí pastor sọ bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀. Ẹ ṣe gan-an nípa ìfẹ́ olùgbàlà kì yóò sí nǹkan. Ministration tí mò ń lọ fún ní Ìbàdàn, àwa mélòó la ṣe tán láti bá mi lọ? Okay. Sá? Àwọn ò ní lè tẹ̀lé yín sá. Ẹ̀yin ò ní lè lọ, kí ló dé? Sọ bẹ́ẹ̀. Bọ́dà Saamu. Ṣé bẹ́ẹ̀ ilẹ̀ pèmí lẹ́ni pé kí ìwá ẹ̀ sọ fún mi pé ogun lọ́gọ̀ èèyàn tún wà níbí? Ẹ má bínú, asáré ń ṣe ìpàdé pàjáwìrì ni. Kò sí wàhálà, tẹ́ ẹ bá ti ṣe tán, ẹ jẹ́ kí n mọ̀. Àbí ṣé fẹ́ kí n máa jókòó ká máa jọ ṣe meeting tà yìí? Ẹ jẹ́ bro Sam, n fẹ́ kẹ́ ṣọ́ra fún nǹkan tó máa ti ẹnu yín wọlé. Tó máa tẹnu wọlé? Bẹ́ẹ̀ni. Ṣe nǹkan tó máa ta bẹ́ẹ̀ mi wọlé? No, nǹkan tí ó máa ti ẹnu yín wọlé, n fẹ́ kẹ́ ṣọ́ra fún. Àbí kí ló sọ? Tó máa tẹnu mi wọlé ẹnu? Yes sir. Ohun tó máa tẹnu mi jáde ńkọ́? No, wọ́n sọ yẹn fún mi. Mi ní jù.
sórí n tó bá máa ti ẹnu mi wọlé mi ní ṣùgbọ́n mi ò ṣe oníjẹkújẹ àbọ̀n tó bá máa tẹnu mi jáde bí ọ̀rọ̀ kò sẹ́ni tí mo bẹ̀rù. I am a very bold person. That's right. Articulate. 100%. Báyọ̀ mẹ́lọ̀ ṣe náà máa sì náà fúnra ọmọ nínú akáyọ̀ nígbà ṣe gbà bó bá ṣe rí ni mo ṣe máa sọ ìtumọ̀ tí mo sọ ni. Wow, that's great. That's great. Ẹ wẹ́wẹ́wẹ́wẹ́wẹ́ èmi ò mọ̀ ká tún ti láwọn ìbejì ọ̀ràn tọ̀hún bẹ̀rẹ̀ sí ní ríran bí o ọ̀tọ̀ lẹ́tà mọ̀ àwọn ilé tún ti ń sọ̀rọ̀ sí wa wọ́n tún ti ń sọ̀rọ̀ sí ní wàá ṣẹ́ ní wálé níta ẹ̀ bá ṣetán ẹ̀ ránṣẹ́ sí mi. Sorry. Okay, bọ̀dá Saamu Ọlọ́run á wà pẹ̀lú yín. Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà. Ọlọ́run wà pẹ̀lú ẹ̀yin náà pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń dàbí láàbò káàkiri. Ẹ ní ẹ̀yin ò ní lè ráyè lọ. Yàtọ̀ sí àwọn méjèèjì tí wọ́n náwọn ò ní lè ráyè tẹ̀lé mi lọ fún ministration. Tátú ni ò tún ní lè ráyè. Kò sí mọ́ àbí? Iṣẹ́ t'Olùgbàlà rán mi. Àjẹyè ni wọ́n jẹ́. Iṣẹ́ t'Olùgbàlà rán mi. Ẹjọ́ tí ò ní làákàyè èmi náà bẹ́ẹ̀ bá sọ gbó wọ́rọ̀wọ́rọ̀. Bọ́dá Saamu a ṣe ṣòro yín tán sí ni. Ẹ pèrè mi síre o ẹ pèrè mi sálàáfíà o kí ni dẹ́n sọ ń pa mi. But Sam, in fact bó ṣe rí yìí ó ṣe mí pé kí host yìí ni Sam. Rosa ọba nìyẹn. tó fẹ́ host mi mo lọ́ọ̀fẹ́ tó bá fẹ́ host mi jọ MC wo ló máa pè eléré wo ló máa pè ọ́ọ̀lù wo dẹ̀ lẹ́yìn ká lò. Ọ́ọ̀lù bíi ti bá ọ̀bọ̀ Sam ní ṣe bí tí ọ́ọ̀lù ẹ máa wá sílé mi ni mo fẹ́ dáná oúnjẹ mímu gbogbo ẹ̀. téèyàn ò bá tiẹ̀ jẹun rí ná láti hàn lára èèyàn sórí tó rí mi ò rí mi nírì pé oúnjẹ wà lára mi. Kò rí bẹ́ẹ̀ bọ́dá Saamu ẹ má tọ́ndà wọn fà yìí ẹ̀mí tó fẹ́ host yín ni ò kálẹ̀ mọ́ ni èèyàn pàtàkì bíi ti ń báyìí ló máa host bọ́dá Saamu ẹ má tọ́ndà wọn fà yìí. ẹ má tọ́ da kí ni mi ò ń jẹun ta. That's right. mi ò kì í jẹun níta èèyàn pọ́n mi lé o gbogbo eléyìí tẹ́ ṣe yìí àpọ̀nlé ló fẹ́ jẹ́ fún mi mi ò like ẹ̀ tí o bá ti pọ́n mi lé ó máa rí bákan lára mi ìtorí ẹ̀ fúnra ara mi òní máa ṣe tòótọ́ bá fẹ́ dáná fún mi gan èmi ni máa fún ọ lówó pé ẹ ṣe nǹkan báyìí fún mi wípé wọ́n wá dáná lẹ́ mi ò ń jẹun ìjẹun ta tó o bá fẹ́ host mi máa host mi pẹ̀lú oúnjẹ a lot of things wà tó fi lè host mi host me with money host me with house host me with car host me with clothes host me with shoe host me with something expensive and that we can sing. That is it. But Sam, ẹni sùúrù ẹ fún mi ní account number yín ẹ kì í transfer owó sí. Kí fún ẹni kíni? Ẹ fún mi ní account number yín but Sam. Account number mi? Ẹ kò sí wàhálà send ya fúlákà number fóun gba fóun kó taka number síbẹ̀ taka number tiẹ̀ síbẹ̀ taka number bẹ́ẹ̀ ni kò sí wàhálà Ọlọ́run apọ̀n ilé o Ọlọ́run apọ̀n ilé ẹgbọ́n ọba bó ṣe fẹ́ send 200,000 naira sí Ọlọ́run apọ̀n ilé. 200k kò lè tó yẹn bọ̀ Sam but máa ṣe nǹkan sí so tó bá dalẹ̀ ẹ máa ra láti. alẹ́ tún ni. bẹ́ẹ̀ ni bọ̀ Sam. alẹ́ ló máa send ẹ̀. Hey, Dimo. Ẹ ṣe gbogbo Sam. Saamu seriously I'm so happy. Wọ́n kàn máa ń mú mi ṣe é ládùúgbò lójijì làwọn ọmọ yìí. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Finally, bọ̀dá ìdá àgbàlọ́ máa dé táìmù lọ. Kí ló ń ṣẹlẹ̀ náà? Finally ọ̀dà. Ọlọ́ọ̀lọ́ inú mi dùn gan mẹ́rin yáyé bro Sam. Inú mi dùn ni. Bro Sam okay ẹ jẹ́ calm down ṣe rí oní project kan tó ṣe fún wa ní school bye oní kakọ̀ olórí àwọn notable people ní country wa ní society wa bóyá sọ tó báyìí mo kò dárúkọ bro Sam ni bóyá sọ bro Sam báyìí ọmọ everybody kò gbé ibùbọ̀ yìí bọ́ọ̀lù ibùbọ̀ bro Sam olórí ibùbọ̀ sọ̀rọ̀ owó náà mọ́ bro Sam mú èèyàn kó tó bá mú mi lọ́dọ̀ bro Sam mo pe finally brother mi bro Sam mo fẹ́ rí wọn bá mo sì lè rí wọn láti wáyé balẹ̀ ní bro Sam bro Sam ọlọ́wọ́ wá finally o ṣàmọ̀ bí wọ́n ti ń tò mí ẹ fọ́mọ̀ ẹ̀ lómi pẹ̀lú bó ṣe yìí o. bro Sam inú mi máa ń dùn ní martin bá ń ṣe nìyẹn inú mi máa ń dùn yàrá inú mi dùn gan mi bá ń sọ̀rọ̀ ni mo rí lásán inú mi dùn mo yá mi mo náà. mo fẹ́ forúkọ mi kọ́ ló jẹ́ Ọlọ́run bàbá ìtẹ́ mi ní kí finally wá gbé mi wá báyìí. kí ló wá fẹ́ kọ́ nípa mi gangan. ok so nǹkan tí mo fẹ́ kọ́ gangan ni pé báwo mo fẹ́ bèèrè pé báwo lẹ ṣe lùgbésí ayé tẹ́ fi rí báyìí
I mean báwo lèyàn kò ṣe máa decide láti máa wọ irú aṣọ báyìí nígbà táwọn aṣọ gidi wà báyìí nǹkan tó fẹ́ mọ̀ ni ó ti tán. Yes sir, bẹ̀rẹ̀ ṣe wá rí àkọlé project tèmi náà ó dá léyìn ni sir. Mo wò pé kí ló dé tẹ́ fi ń jẹ́ Saamu Alajo. Mo wá wò ṣé bàbá yín ló ń gbàjọ ni àbí ẹ kò dédé jí lówùúrọ̀ kùtùkùtù ọjà yín ẹ wá wò pé àjọ ló kún ikú tẹ́ fẹ́ máa gbà kiri gbogbo community. Bra Saamu. Ta ló ránṣẹ́ sí mi? Gbogbo ni Bra Saamu, mo fẹ́ lọ bá bẹ̀yìn ẹ má bínú. Mo ti há. Bra Saamu, mo fẹ́ lọ bá bẹ̀yìn ẹ má bínú sí wọn. Wọ́n lágbèkalẹ̀ ọ̀rọ̀ ni. Ṣé láwọn méjì tẹ́ ń rí wọ́n kàn ga ni o, wọ́n lọ́pọlọ rárá bẹ́ẹ̀ rí wọn yìí. Àwọn méjì tẹ́lẹ̀ tún wò yìí ńlá ni wọ́n, ọmọ Ìgbò ni wọ́n, so wọn ò mọ wọ́n ṣe máa sọ Yorùbá yẹn ju báyẹn náà lọ. Ẹ má bínú, ẹ jẹ́ kí mi bá wọn ṣàlàyé ẹ̀ dáadáa. Nǹkan tó ń mì ní wípé àwọn wọn fún wọn ní project ní school wípé kán kọ nǹkan nípa èèyàn kan gbòógì nínú community àbí wọ́n á ronú kan Bra Saamu wọ́n á ní Bra Saamu idán burúkú èmi mọ̀ ọ́n máa mú ẹ dé ọ̀dọ̀ Bra Saamu o wípé kínní so nǹkan tó fẹ́ mọ̀ ni wípé báwo lẹ ṣe lo ìgbésí ayé no ìgbésí ayé yẹn. báwo yìí lo ṣe mímí sí. rárá no ìyẹn ò dáa ipe báwo lẹ ṣe come about orúkọ yín Saamu Alajo nǹkan tó fẹ́ mọ̀ gangan nìyẹn. ṣé ní Bra Saamu tẹ̀ ń wò yìí graduate ni wọ́n o graduate ayé àtọ̀run ni Bra Saamu tẹ̀ ń wò yìí ó lè má lọ school lóòótọ́ o ṣùgbọ́n graduate ni wọ́n bẹ rí wọn yìí I no feel life for you. finally ìwọ tó jọmọ Yorùbá tó gbọ́ Yorùbá tó yí ẹ̀ka ṣé téèyàn ò bá lọ school tó ń jẹ́ graduate ṣé orí wọ ọmọ ọlọ́run ògùn yìí bí ọ̀pá àtilẹ̀ àbí tó dàbí aràn burúkú tó dààmú èèyàn yìí so o kó wọn wá láti wá bú mi ẹ̀ ní kókó tẹ̀ wá ṣe àbí. kí ló ṣẹlẹ̀. Plate mo ye gbóúnjẹ fún yín tẹ́ jẹ. O gbóúnjẹ fún mi ò jẹ. Ṣé bẹ́ẹ̀ mi lọ fún lóúnjẹ? Nígbà tó fún mi lóúnjẹ tí mi ò jẹ tó bá dẹ̀ wù mí ni mo lè gbóúnjẹ fún. Èèyàn kan dẹ̀ ti gbóúnjẹ ó ti jẹ kí ni tiẹ̀? Rọ́gà ní lórí mi lánàá lọ́lẹ̀ gbóúnjẹ fáwọn tó tún béèrè pé ṣáwọn lè rí táwọn máa gbé lọ lé. Tó o bá rí tó o lè bù fún wa bù fún ni wọ́n bá má fọ̀rọ̀ disturb mi. Finally mo fẹ́ fàlà fún ẹni o tó o máa fi kú láyé ẹ ni mo sọ má jẹ̀rí ẹ bímọ. Èmi ló káwọn ọmọ wá tó fẹ́ máa yẹ̀yẹ́ mi ìwọ ló fẹ́ kọ project lórí mi pé báwo la yé mi ṣe táyé mi fi dà báyìí kí lè ṣe ayé mi jọjọjọ kí lè ṣe ayé mi nínú gbogbo community sẹ́ńtọ́ wà òkè tó mi nú ẹ̀ ìwọ wá ní láàárọ̀ ọjọ́ ayé mi àjọ lè mi fa àárọ̀ ọjọ́ ayé mi gbà ẹ wá ní àárọ̀ ọjọ́ ayé mi ẹ wá ní láàárọ̀ ọjọ́ ayé mi ẹ̀ lájọ ni mo fi ń gbà ela finally ẹyọ kan mo fẹ́ lù ìwọ ló kó àwọn ogun lọ́gọ̀ wá bí ìwọ ni kò forí kóyà wọn kò lè dá fún àṣírí olórí burúkú ọmọ ọlọ́run gùn ó dàbí fídíò dìdò àṣírí ọmọ no problem àríran wò ẹ wá gbẹ̀rù epo kí ló máa tó fún wa béèrè question lọ́wọ́ mi náà. Saamu Alajo. Saamu. Tí ìkankan ló yóò bá fi lè ṣiṣẹ́ yín dáadáa màá lù lálùkù ni. Wọ́n á ti ṣe. $10,000 lóníkálukú yìí máa ṣàṣínú abọ́ yẹn fún mi. Ó yá ìmúra síṣẹ́. Èwo lẹ́yìn ṣáì. Kí ni ìwọ ṣe? Ìwọ́gun ò tí rí kọ̀kan ṣàlátẹ̀kọ́. Wọ́n ti ẹ̀ ń gbìyànjú tó bá ti ṣàyẹn tó wà tún ṣàmì. Bẹ́ẹ̀ ni mo sọ.
nínú aṣọ pupa pẹ̀lú pẹlẹbẹ ìdí àrà. Ọlọ́run má jẹ́ kó rí mi burú o, orí mi ò máa ní burú o. Irú àlá burúkú ò lélẹ̀. Inú mi ò pẹlẹbẹ ni o. Pẹlẹbẹ. Ìfàtí mẹ́wàá ṣe mí ẹ̀wọ̀ mo lálà burúkú kan nìyí aláìdélé ilé ẹ̀wọ̀ níbi tó bá dé mi wọn bó ṣe lè sọ ọmọ yẹn tají báyìí ọ̀dọ̀ yìí lọkọ mi wá sí straight ó ṣe ní máa bọ̀ kí wá sọ fún yín. Nínú àlá yẹn ṣe kò ṣe pé ó wọṣọ pupa wọṣọ pupa orí mi mo rí yín orí di ara mo rí di ara orí di ara tani. Irun burúkú àtàlà burúkú kò máa ní ṣe lórí wa. Ṣé wọn lọ lálà ni? Mo lálà ni. Mo lálà. Orí mi. Orí yín. Orí òṣèré. Mo ríra mi àti bọ́dà Gani. Aṣọ pupa. Wàhálà ti wá. Wàhálà ti wá yẹn ti jí ẹgbẹ́ yẹn bí o. Aṣọ pupa. Aṣọ pupa. Tani! Àtúndì. Alákọ̀lẹ̀ ńlá o. Alákọ̀lẹ̀ ńlá. Èmi gangan ni mò ń dáná ya yín. Mo dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ ríran wò. Saamu Alajo. Saamu o. Ṣé ohun tó ń sọ fún mi sì ni pé àti yọ síbí àti pẹlẹbẹ àti dí ara kò sí kankan nù lẹ́nu. Kò sí kankan nù lé. Ìṣẹ́jú mi làwọn mẹ́tẹ̀ẹ̀ta ṣe lọ báyìí. Kò jọ bí n pọ́n sunkún àbọ̀ ń pò ṣe. Wọ́n ṣàwọ̀ gba báyìí. Irú ọ̀rọ̀ òṣìwò ló tún jáde lẹ́nu wọ̀ náà yìí. Ṣé wọ́n tí mo rò pọ̀ mọ́ gidi ni ẹ́? Tí mo rò pọ̀ òjọ́ wọn? Ṣé wọ́n ni wọ́n náà tún sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yìí? Ṣé wọ́n pòṣè sókó? Wọ́n pòṣè àwọn mẹ́tẹ̀ẹ̀ta bó ṣe lọ nìyẹn. Tí orí jésìsì kankan nù wọ́n bẹ̀. Rosan, mo ti check nílé yẹn àti yoshibi àti pẹlẹbẹ àti diara kò sí anybody but ó dà pé second to the last room by the right ó dà pé èèyàn kan wà nínú ibẹ̀ yẹn. Ẹ jọjọ ṣe yàrá epo kọ́ ni. Bẹ́ẹ̀ni sà yàrá epo. Epo ló wà nù bẹ̀. Epo wà nílé. Ha! So àwọn mẹ́tẹ̀ẹ̀ta lè jáde nínú ilé láì sọ fún mi pé bí báyìí làwọn lọ. Bọ́lá Gani ńkọ́? Kí ló ṣẹlẹ̀ tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ sí? Àrí mo ti wí lọ́ọ̀gì pé kó wí yín. Ẹ wí wùn pé kí ni? Pé kó wí yín. Kó wí mi pé kí ni? Bọ̀dá Sam, wọ́n sọ sá, wọ́n sọ pé àwọn fẹ́ sáyé yàbí kan, mo dẹ̀ ti sọ fún yín sá. Tí mo ní mo fẹ́ ṣeun tí mo fẹ́ ṣe kó tó di pé mo lọ sórí òkè, kí ni gbogbo eléyìí tẹ́ ṣe yìí? Kí lè lẹ́yìn? Báwo ni o, báwo ni jàre? Ọ̀tún mo yí ká òsì rí ẹ̀ka. Bọ̀dá Gani, kí ni mí ní gbogbo eléyìí now? No, what's the meaning of all this you are doing? Positive for so you understand sir? Jọ ṣé èèwọ̀ wà nínú ẹ̀ pé kí n kíyàn? Àbò lórí ìdílé. Ẹ jẹ́. Tó bá lè fún mi. Ẹ fún mi ṣẹ̀kẹ̀rẹ̀. Náà má mú àwọn oníkan mú fún mi. Ẹ ń dọ̀bálẹ̀ fọmọ nù nínú ilé epo ẹ ń dọ̀bálẹ̀ fún. Àbí o bra Saamu ẹ bá àbí wọn kò yé mi náà báyìí. Saamu ẹni bá jù ní lọ ó lè jù nínú. Àrí. Epo jù yín lọ. Bra Gani tó bá jù rọ̀lẹ́ ẹjọ́ mo fẹ́ rí yín. Mo gbọ́ mà. Bra Saamu ẹjọ́ èmi ti pẹ́ mo lọ ń tèmi. Ẹ má pẹ́ bá o. Ẹ má pẹ́ o. Ó ti yẹ mí. Ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn gbélé báyìí. Bọ́lá Gani ẹ jọ tó lọ date àti time wo lẹ sórí burúkú. Good question. Ẹ sórí burúkú nù tẹ́ ṣe yìí. Ẹ sọ sí inú tẹ́ ṣe yìí. Ẹ ń dọ̀bálẹ̀ kí ọmọ mi nù lé. Ẹ gbé ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn lẹ̀, ẹ wá gbé síbi. Ẹ gbé síbi. Wá gbé ṣẹ̀kẹ̀rẹ̀ yẹn. Gbàgbé yẹn lọ́wọ́ wọn, máa fọ́ ọmọ yìí ní orí o. Ẹ sún mẹ́yìn lọ.
oríṣiríṣi ló ṣẹlẹ̀ nínú ilé yìí. olórí burúkú àgbàyà òṣì. olórí burúkú àgbàyà òṣì. olórí burúkú ni bọ̀dá yẹn. olórí burúkú àgbàyà òṣì. olórí burúkú àgbàyà ìlànà. olórí burúkú àgbàyà òṣì. ó ń fàyà gbolẹ̀ ọmọ inú ẹ̀. olórí burúkú àgbàyà òṣì. onírùngbọ̀n funfun kò ní làkàyè kankan. olórí burúkú àgbàyà òṣì. a ṣí èrè ní bọ̀dájà níṣẹ́. olórí burúkú àgbàyà òṣì. olórí burúkú àgbàyà ìlànà. olórí burúkú àgbàyà òṣì. olórí burúkú àgbàyà òṣì. olórí burúkú àgbàyà òṣì. ẹ ti ya wèrè o. bọ̀dájà ni o gàùtì èyí burúkú ẹ ti ya wèrè o. bọ̀dájà ni o nítorí olórí burúkú àgbàyà òṣì. olórí burúkú. ọjọ́ ìgbà ó máa lágbára. ẹ̀wọ̀n kan tí mo rí Yoshibi ń ṣalẹ̀ Yoshibi. ìdí àrà pẹlẹbẹ ìdí àrà kí ló tẹ̀ ń ṣalẹ̀ kí ló tẹ̀ fi ṣalẹ̀ ẹ má ṣalẹ̀ mọ́. ní ìròkò lálàáfíà wọ́n sọ pé kí má ṣalẹ̀ mọ́ ẹ tó wọ́n ní pé kí má ṣalẹ̀ mọ́ kò ní já fún ìwọ ló tiẹ̀ mọ́ tó ń dáhùn lóhùn àwọn oníranù òṣì àwọn ọ̀bùn ẹ̀yẹ súnmọ́ mi pẹ́rẹ́ ká bá mi sọ̀rọ̀ òṣì tí màá ní fọ́ yín létí àwọn òfò òní wọ́n má ṣalẹ̀ mọ́. Yoshibi ẹ má ṣalẹ̀ mọ́. kí má ṣalẹ̀ mọ́ ẹ wo bí gbogbo àdúgbò èkó ṣe dọ̀tí náà ṣó ń bẹ ẹ̀yin náà ṣó ń bẹ ẹ̀yin bá gbé ìṣe dọ̀tí tó yìí tí àwọn environmental agencies tó bá dé ìsìn tá ló máa kó ẹ̀yin òkú òṣì olóòrùn onídọ̀tí ẹ̀ ló wọ́n ṣe rí ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ fi mí lẹ̀ o. ayé o ejò ẹja fọwọn ilé ilẹ̀ nǹkan tí ń ṣe wọn o ejò ẹja máa lọ. babaláku bá bẹ́ẹ̀ ni kò máa ṣe. mo ní dáfù babaláku bàbá yín. wèrè ẹ̀yin èèyàn burúkú òṣì. abẹ́rẹ́ nǹkan bó ṣe rí ìwọ sọ pé nǹkan ṣe wá tá ni nǹkan ṣe náà méjèèjì a sì ń wí a ṣe eré dédé. mo gbélé ẹ̀kan síbẹ̀ yìí ṣé o ti gbé ṣá. mi ì sì débẹ̀. jẹ́ sáré lọ gbé padà wá báyìí. ó dáa àwa náà ń bọ̀. dùnú tó bí mi nù ni pé wọ́n ṣe máa jáde tán ní sọ fún mi kò sí kankan tí mo fẹ́ ṣe ń bẹ̀ ọlọ́run má jà rí bí tí kan bá padà ṣẹlẹ̀ nǹkan. bọ́dà Sàámú ẹ ká sọ sá abẹ́ mọ nǹkan tí mo rí ni mo rí Yoshibi àti pẹlẹbẹ àwọn méjèèjì wọn ń ṣalẹ̀ báyìí lórí àtàn. àbórí ẹ ti dàrú àbórí ẹ ò pé ni. tòótọ́ ló sọ o. ṣé kò ló pẹ́ kan lè máa pàdé mi kẹ́ bá mú mi ṣeré kẹ́ bá sọ̀rọ̀ òṣì ni. àjọ rí wọn ni àwọn mẹ́ta wọn ń ṣalẹ̀ káàkiri lórí àkìtàn báyìí Yoshibi pẹlẹbẹ àti Diara. wọ́n ń ṣa ilẹ̀. kò parọ́ fún yín sà. àwọn mẹ́ta ń ṣalẹ̀ sórí pórí àwọn ọmọ yìí ò pé so possible kí pẹlẹbẹ àti Yoshibi bá ṣa ilẹ̀. bá a ṣe máa bá yín sọ nìyẹn ó tọrọ là ń sọ fún yín o. orí ẹ dàrú ó ṣí èrè. bọ́dà Sàámú ṣe gbórin tó máa ń kọ yóò ṣàgolóde ọ̀tá. bàbá ẹ ní yóò ṣàgolo. bọ́dà Sàámú bá wa tí ń rà ṣàgolo. lẹ́mi. bàbá mi Nathaniel. àforí ọmọ èyí ni. general overseer fẹ́ sa àbábọ́ lè ṣí èrè. ẹ má bínú bó sá. sọ́ọ̀gbọ̀n tó ní bàbá oyè fẹ́ ṣàgolo débi kan. mo gbọ́ bọ́ wọn mi náà ẹ má bínú sá. má wọrí wà ríran wò. bọ̀ Sam ẹ má ní sùúrù náà bọ̀ Sam at least wọn plan nípa máa pàdé wa lọ́nà kó tó di pé wọ́n sọ ogun nǹkan tó sọ yìí ẹ má ká kó owó wọn dànù ẹ jẹ́ ká take it serious. ṣó lè jẹ́ bí ọlọ́run má jà rí gùn ẹ̀ sampo wèrèrè riaza àti ya wèrè nìyẹn ṣálẹ̀ káàkiri. ayé mi ò ní bàjẹ́. ayé mi náà ò ní bàjẹ́. ọ̀nà mi ò ní dàrú. ọ̀nà mi ò ní dàrú. nǹkan tí mo rí ó yà mí lẹ́nu o. kí ni. àní Yoshibi pẹlẹbẹ àti Diara ṣe ni mo rí wọn tó ń ṣa ilẹ̀ báyìí lójú títì. ẹ ṣe sùúrù o. ìṣeré. kí làwọn pípọ̀ ìṣe fún yín. òṣì kókó. Yoshibi Diara pẹlẹbẹ wọ́n ń ṣalẹ̀. ní sùúrù wọ́n ṣalẹ̀ bíi ti bó o nígbà tí ì ṣe pé wọ́n ó ṣàkẹta ẹ mọ ní sùúrù. ẹjọ́ ṣe nǹkan tó ń tọ́ láti sọ ọ́n sí ni pé mi mọ̀ nǹkan tí mo sọ kì í ṣe pé wọ́n ní wọ́n pé o nǹkan tí mo fi ojú ara mi méjèèjì rí ni àlọ́ ń ṣàlẹ̀ kiri lójú títì mi. wọn ò gbàgbọ́. àdílé ẹ̀kọ́ sí ayé mi ò ní bàjẹ́. ayé mi náà ò ní bàjẹ́. àlọ́ náà mi ò ní dàrú. mi ò ní dàrú. ayé mi ò ní dojú ọwọ́. wo ìsọ̀ wo ó ti ń dàbò tí dákun já mọ́ ọ lọ bí à ń lọ. ó tí mo rí mo sọ. ẹ nìṣó ẹ já lọ iyún náà tó. ó jọ mí lójú. Saamu jáfáfá gbogbo ọ̀nà lówó ń gbà wọlé. Yoshibi ọ̀ndà
gbọ́dọ̀ yọ síbí. Kiri yọ síbí. Kí ló mú ẹ tó jókòó sílẹ̀ báyìí? Kí ló fà gbogbo orí burúkú yìí? Òmùrà Sàámú, mo jókòó mo ń ronú ilé ayé mi ni o, mo ronú ọ̀rọ̀ ilé ayé mi ni o. Ò ronú ilé ayé ẹ ló fi jókòó sílẹ̀ lẹ́bọ̀ ṣe jókòó yìí. Kí ló ṣe ilé ayé ẹ tó rò látọdún ìwà tó jẹ́ pé ìsìn ló ṣẹ̀ṣẹ̀ ń rò nílẹ̀ lẹ̀? Sàámú ẹ̀ ń ṣe gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi náà ṣé kò tó rò ni? Ṣé kò tó ṣẹlẹ̀ sí mi ṣé kò tó rò ni bọ̀dá Sàámú? Òun ló ṣe sọ pé ìwọ àtàwọn wèrè ẹ tó kù ẹ lọ ṣalẹ̀ káàkiri. Wọ́n ló lọ ń ṣa ilẹ̀. Really? Pẹ̀lú múùdù. So ó confirm ẹ̀ fún mi lóòótọ́ pé lóòótọ́ lẹ̀ ṣalẹ̀ káàkiri. Ó ṣẹlẹ̀ lórí àkìtàn o. Gbogbo gbìyànjú yín nínú ilé yìí àti mọ yín nínú ilé kò ní jọ níbi kò ní jọ. Ẹ tún ti ń plan àbí? Àti wá àtàwọn tó kù ẹ ti ń plan ẹ tún fẹ́ ṣe nǹkan kan míì lẹ́ṣẹ̀ ló ń ṣalẹ̀ káàkiri. Má wọrí o, o kúkú mọ̀ mí. Máa gbé ọwọ́, èmi náà máa gbọ́wọ́ dúró díẹ̀. Gbọ́wọ́ tiẹ̀ wá kẹ́mi náà gbọ́wọ́ tèmi pàdé kájọ wọ́wọ́ tó bá hit ara wọn jù. Ẹ ti ṣàlẹ̀ káàkiri, ẹ ti ní plan mi, ó ti yé mi. Ẹ gbọ́wọ́ sókè ẹ dá mi lóúnjẹ yìí, máa já yín lọ́rọ̀ mi ò ráyè gbogbo ìtẹ́bà mi ṣe yìí o. Kí ni? Ní kí ni? Ó dáa. Mo fẹ́ wẹ tó fẹ́ kú fún yín bíbà. Kí ni? Èwo ni gbé àbòsí? Asukun rojọ́ ilé ló ń tú. Ẹ gbà mí. Máa já yín lọ́rẹ́ gidi o. Ẹ gbà mẹ́jọ. Aaron. Bọ̀dá Sàámú. Ilé mi dà. Ibẹ̀ náà rè. Ibi kọ́. Ibi ni sẹ́. Níbi. Ẹ gbà. Ẹ dá mi lóhùn jọ. Yọ síbi. Kí ló ṣe lórí ìkúnlẹ̀? Kí ló ṣe? Adídé jáde kọ́ ní burúkú. Mo pọ́n yín lé. Mo pọ́n yín lé o. Mo pọ́n yín lé má dá sọ́rọ̀ tó wà ńlẹ̀. Tó yẹ yín kò sí ìtókàn inú ìtó wà ńlẹ̀. Epo. Kí mo sọ kò sí ìtókàn yín. Epo. Ok ẹ fi yẹn sí mi. Àbí kí lẹ̀ ṣe? Àbò lórí burúkú lọmọ yìí ni. Ṣáyé yìí fẹ́ rún ni. Yọ sí bíbà tẹ̀ tí ṣalẹ̀ káàkiri. Tí òkè bíi ti phantom ẹ̀. Mi ò tí ì lè phantom ẹ̀ pé kí ni nǹkan tẹ̀ ń bá káàkiri. Ẹ̀yin pípù yìí ẹ̀ ń dí ẹ̀mí o. Ẹ gbé ọwọ́ yẹn sókè o. Ẹ tún ti ṣe skiti. Ibo ni kámẹ́rà wà? Yọ sí bí ṣe skiti ni. Kí ni? Skiti kọ. Kí ló ń ṣe lè? Epo skiti kọ ni iṣẹ́ ṣe. Ìwọ ló dáwọ́ kúnlẹ̀. Bẹ́ẹ̀ ṣe wà yóò yẹ dìde. Mo ṣe wò yẹ dìde. Tó bá ti dànù yín, kó dìde níbi tó wà yẹn. Kí mo sọ? Kó dìde. Irọ́, ó ti tán. Ayé ìgbà ti rún. Ọjà ìwọ fúnra rẹ̀ tó ní kó má dìde. Ǹjẹ́ kó mi tó wà yẹn? Ní kí ni? Ṣé mi ò sanwó ilé ni? Kò yé mi. Ṣé mi ò sanwó ilé bí ni? Ṣọwọ́ mi ti dí òní. Ṣé kí lẹ́wọ̀n ń bá mi sọ? Mo máa ti dáràn ayé mi máa ti bàjẹ́. Irọ́ òwò mi. Àmì òwò yìí. Irọ́ òwò yìí. Ẹni wọ́n ní òdìdé. Ọlọ́run bàbọ̀ ẹ jẹ́. Pẹ̀lú tí mò ń wọ̀ ó ti fẹ́ di ìkọ̀ mi ọlọ́run. Mọ́là wò rè. Wọ́n rán mọ́là lómi. Ẹ rọra o. Ẹ má dànù. Bọ́lá Gani. Mo jayé o. Tẹ̀yìn. Bọ́lá Gani. Gọ́ọ̀dọ́ọ̀mù lórí yìí torí ọlọ́ọ̀kì ló wáyé yìí jẹ báyìí. Kí ló ṣe lè fún? Kí ló ṣẹlẹ̀? Wọ́n gbé kí n ṣeré mo ṣe o. Tọ́ní kẹ́ ẹ̀ ṣe. Ta ló ní kẹ́ ẹ̀ ṣe? Ẹ wọ ẹ gbá bí kọjá fún mi kẹ gbá bí wọlé lọ domi síbi tí mo ní kẹ dá sí. Ẹ rọra kẹ má ṣubú. Bọ́lá Gani. Bọ́lá Gani. Ẹ rọra o. Bọ́lá Gani. Gbogbo ọmọ burúkú tó léwu kó wà nínú ẹ. Gbogbo ọmọ òṣì tó léwu kó wà nínú ẹ. Ọlọ́run bàbọ̀ ẹ jẹ́ ni. Àmín. Ọlọ́run bàbọ̀ ẹ jẹ́. Àmín. Níwọ̀. Ó yá ẹ gbá báyìí. Ẹ dídé kẹ gbá báyìí jọ. Ẹ dáwọ̀ kí tó change mind mi o. Nínú ilé tí mi ò ti kú. Ṣé mi ti fowó ara mi ṣe láti báyìí? Yọ sí bí. Ibi tí wọ́n ní kẹ gbà rèé. Ìjà. Ọlọ́run àbáyé ẹ̀jẹ̀ ni o. Ìwọ ọmọ yìí, Ọlọ́run ní fire fún ẹ. Àmín. Eku ẹ máa yí yẹ̀pẹ̀ ni. Àmín. Ní kí ni? Ẹjọ́ yín kọ́. Ṣèbí torí ẹ̀yin náà pàbọ́ lálẹ́ ló ṣe ń dùn. Ẹjọ́ yín kọ́. Bàbá alábọ̀. Àmín. Bàbá aláplẹ̀tì. Àmín. Aláplẹ̀tì. Tí ẹ ṣì ń bọ̀ wá, tí ẹ ṣì ń bọ̀. Ẹ gbà mí, ayé mi ti rún. Ayé mi ti rún, ẹ gbà mí. Kí ló ṣẹlẹ̀ ní ilé mi?
mo máa ti fọwọ́ ara mi ṣe ra mi ẹ máa gbà mí. Ẹ wo bọ̀dá Saamu, from the look of things kìíní wà highly spiritual. Ní ìpanudé. Ẹ pàdé. Sà, mo níbi tí mo lè mú yín lọ. Ibo ni? Ìlara ni o, ìlara ni lọ́dọ̀ ìyá mi. Kí wàá lọ ra fùfú àbí kí ni ká máa ra fùfú sí tó ṣẹlẹ̀ àbí kí wàá fẹ́ lọ ṣe é sọ́ọ́ni kọ́ni èyí ọmọ yóò pé bọ́lá sí àwọn ọmọ wèrè yìí. Bọ̀dá Saamu bá ní kẹ́ ẹ gbàmọ̀ràn tí sísá ìsọ kẹ́yà tètè gbọ́ kẹ́ ẹ tẹ̀lé. Bọ̀dá Saamu ẹ jẹ́ àṣẹ it is spiritual, this is uncalled for now. bí inú ṣe ń bí mi tó o bá kú àwọn ọmọ ìkó lẹ́yìn mi máa dáṣẹ́ ní àfọ. No ẹ má ṣe yẹn. Kàlù lọ́hùn yóò sọ bẹ́ẹ̀ sọ wípé òun lọ sí conference sọ bẹ́ẹ̀ lóhùn lọ conference sọ bẹ́ẹ̀ àrínájà òde kò dẹ̀ sí nítòsí wa mọ́ Ìkòròdú lọ́wọ́ mo dárò kó tó débi ilẹ̀ àti ṣú láti. ọlọ́pàá wo la fẹ́ pèsè tó wà lẹ́yìn báwo la yìí fẹ́ ṣàlàyé fọlọ́pàá fún tó wà lẹ́yìn òdúró Ọlọ́run kò yé mi. má worry I'm a strong man and I'm the king of the 10 communities. Ohun tí mo fi jẹ́ ọba máa jẹ́ kó mọ̀. Má tàdí mẹ́yìn kìlọ̀ fún ẹni. Yọ̀síbí. Kéèyàn má. Ẹjọ́ ṣàánú wa. Saamu ẹjọ́ ṣàánú ẹ má wáyé wa kó bàjẹ́ báyìí ẹjọ́ tó bá lé níwèé tẹ́lẹ̀ mú wa lọ ẹjọ́ torí Ọlọ́run ẹ mú wa lọ bẹ́ẹ̀ ẹjọ́ ẹ má wọ wa rọ báyìí má jẹ́ káyọ̀ wá bàjẹ́ tó pátápátá ẹ wọ́n láti Saamu ẹjọ́. Ṣé o pé ìdíkọ́ náà là á ní? Kò sẹ́ni tá a lè lọ ké fà. Ẹjọ́ ṣáàṣù wá. Ó ti náà gbọ́dọ̀ kúrò nínú ilé ìgbà wá. Ẹyin náà tún ń ké ní. Sáyé ẹkú kan lọ́dọ̀ wọn bẹ̀rẹ̀ rí tẹ̀. Àyọ̀ mi lójú. Wọ́n mú ọtún sínú. Ẹ̀rọ sùn. Ẹ̀gbọ́n o, báwo lè bàdé lẹ́nu dèdè? Kí lè jọ ṣe papọ̀ tó fi dàda yìí? Torí tó ṣẹlẹ̀ yìí ó gbé mi inú jẹ́. Tọ́mọbìnrin kan jẹ́ control life yìí báyìí. Ṣé o kẹ ẹ wọ understand? Ṣé o kẹ ẹ wọ understand? Ṣé o kẹ remote control kan control yìí? Yes. Mo ti ránṣẹ́ pè sọ bẹ́ẹ̀. Mo ti ní conference tó wà kó máa padà bọ̀. Ẹ̀ṣẹ̀ Saamu iṣẹ́ bá wa pé wọ́n ní nǹkan bẹ́ẹ̀ kó ètè máa bọ̀. Kí lẹ̀ ṣe mi báyìí? Ojú tí mo dì kí tó là ẹ gbá báyìí. Níwọ̀n bọ̀bìnrin! Kristi! Jésù! Ibùjẹ ẹran ló bí ẹ̀sìn ní Násárẹ́tì ti Jùdíà. Ibẹ̀ ló bí ẹ̀sìn wọ́n ló control mood mi ńgbà tí yàda Jésù. Jí! Kí mo fẹ́ ṣe báyọ̀ lọ́wọ́? Lọ́kàbọ̀ kan ò sí níbẹ̀ o, Saamu, bọ̀dá Saamu Alajo. Sọ bẹ́ẹ̀, ẹ má bọ̀, ẹ tètè má bọ̀ lẹ́nìí kan ti ṣẹlẹ̀ o, ó ti kọ́. Sọ bẹ́ẹ̀ wọ́n tún ti dá wọn dúró síwájú ilé báyìí mi ìmọ̀ kan tó ń mi ìmọ̀ tó fẹ́ fi wọ́n ṣe mi ìmọ̀ tó mọbìnrin fẹ́ fi wọ́n ṣe mi ìmọ̀ pàjẹ́ lọ́mọbìnrin mo máa ti ṣe mistake láyé mi mo ti fọwọ́ ara mi ṣe ra mi. Ẹ wá kí ló ṣẹlẹ̀ ibo lẹ tún lọ kí lẹ ṣe bí. Àwọn ọmọ mi ò ní ká dúró báyìí. Pẹlẹbẹ ṣáyé ẹ ló ti pẹlẹbẹ. Ta ló ń já wọn lóhùn bẹ́ẹ̀ yẹn? Wo tó bá yẹ kó àjẹ ló wà lára ẹ ọ̀jẹ̀ ló wà lára ẹ. Ẹ ti bẹ̀rẹ̀ o. Jẹ́rìsọ́ orí ọ̀pẹ. Kí ni? Gbogbo tó kò gbé sínú wà tẹ́. Ẹ ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó wà lẹ̀ kò sí tó kọ yìnbẹ́ tún ti bẹ̀rẹ̀. Ọkọ mi báwo àwọn ẹlẹ́rìí tí mo gbé sínú ilé tó fi wá tí mi ò fi mọ̀ ká jẹ̀ yẹn tí mo fi gbẹ̀ sínú ilé tí mo mọ̀ pé oṣù ọmọ òṣì yẹn. Ta nínú yín ló dá wọn lóhùn bẹ́ẹ̀ yẹn? Ìgbà tí mo sọ yìí kẹ́ má sọ̀rọ̀ ta nínú yín ló bá wọn sọ̀rọ̀? Ta ni ò lè bá mi sọ̀rọ̀? Ta ni ò lè bá mi sọ̀rọ̀? Ẹgbẹ́ yẹn ń dùn fún ni. Kò kọ yín o ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò kọ yín rárá àti rárá ni kò kọ yín.
ọbẹ̀ kí ló dà sọ́gbàǹdé ni wọ́n náà ní. ìròyìn tí mò ń gbọ́ ní ọ̀rọ̀ ilé yín yẹn ó mà ní agbára ṣé ilé yẹn dẹ̀ dà báyìí. ní tèmi o ibi tèmi ń gbé yẹn ìfẹ́ ló ń gbé ibẹ̀ àgàgà olórí wa ìyẹn tó jẹ́ bọ̀dá Sàámú wọ́n láìkè mí o ibi téèyàn bá dẹ̀ ti rí ìfẹ́ ewu làbúrò ọmọ sá káàkiri. ó fẹ́ mi ò sọ. arábìnrin ẹjọ́ náà bínú ìṣẹ̀lẹ̀ fún mi níṣẹ́jú díẹ̀ kí n fi bá ń sọ̀rọ̀. bá a ṣe mú mi rí ẹ ṣọ́ra fún nǹkan tí ó bá máa wẹnu yín kí má bàa pa yín lára pàápàá jùlọ ní àyíká àbí tẹ̀ ń gbé tó bá wá rú yín lójú tẹ̀ ní nǹkan tẹ́ fẹ́ bá mi sọ ilé ìyá olówó ni mò ń gbé ẹ lè rí mi bẹ̀. ẹ ṣé o. kí ni òun wò lọ ọ̀rọ̀ tó bá ẹ sọ ilé yín yẹn ni àní ilé yẹn ò dáa kó kúrò ń bẹ̀ bí mo ṣe gbẹ́rò ilé yẹn ò dáa kúrò ń bẹ̀ wá lè lọ bò mí tó bá jẹ́ èmi ni ọmọbìnrin ló sọ mẹ́sẹ̀jì yẹn fún mo máa gbàlù tí máa jó ni gbogbo nǹkan tó bá ní kí n ṣe báyìí máa sáré ṣe é ni bọ̀ tó bá wù ẹ́ kó gbọ́ tó bá wù ẹ́ kó má gbọ́ ìwọ ló mọ èmi ti bá ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ìṣẹ̀lẹ̀ tó kàn mí bẹ́ẹ̀. náà ń jẹ́ kí n ṣe nǹkan jẹ. sista inú mi dúpẹ́ kà mí kún gidi gan-an ṣe rí nǹkan tó wà lọ́wọ́ mi tó bá ń bí nǹkan bá wà ní àyíká yín ojú kẹdà sómi kẹdà sí lára bí nǹkan bá jẹ́ wà nínú ẹ̀ á sọ bí ò jẹ́ sí kójú ẹ má bínú lọ ẹ gbà. ó dà ó ṣe mo fẹ́ béèrè o kí ló dé tó ń ṣe gbogbo kinní fún mi. mo sọ lẹ́ẹ̀kan pé inú mi dúpẹ́ kà mí kún gidi gan. báwo ló ṣe mọ̀ nípa àwọn kinní. ọ̀dọ̀ ẹni tí mò ń gbé ni ìyá olówó yàn àti kékeré bí ọmọ ọdún méje ló ti gbà mí sọ́dọ̀ àwọn ló jẹ́ kí n ọdẹ máa ń yá yín nìkadà àwọn ló jẹ́ kí n mọ gbogbo pa kínní ó dẹ̀ dá mi lójú gidi gan. tó dáa ó ṣe o mo dúpẹ́. so tí o bá sí ọbẹ̀ báyìí ayé ìwọ ọba bàjẹ́ nínú ilé ọba tí bá yé àwọn èèyàn jẹ tán nínú ilé yìí níwọ̀n ọmọbìnrin ọlọ́wọ́ á mú ẹ ni ṣé o ní báyìí ẹ ti bàjẹ́ ìwọ ni kankan àìmọye irú yín tẹ́ ti wá sórí burúkú nínú ilé ìtàṣírí yìí máa padà tù ní ọláàánú kan tí mò ń lò ọlọ́ọ̀pẹ́ mi ò mọ kan mọ́ méjì kò sì káṣírí yìí máa tù láyéláyé o fẹ́ bá yé àwọn èèyàn jẹ mọ́ mi lọ́wọ́ àbí láì mọ̀ pé mèrè àjẹ ọgbàǹjẹ ńlá nìwọ tí mo gbà sínú ilé. olúwa ṣeun o. kí ló ṣe ẹ́ kí ni mo fi kàn ẹ́ kí ni mo fi kàn ẹ́ kí ni mo fi kàn ẹ́ tó bẹnu jẹ́ tó bala jẹ́ kí ló ṣe ṣé mo dáná sí ẹ lára tó ní gbogbo ara ẹ ìwọ iná wọ́n sọ pé fine girl àwọn olóńtọ̀ iná pé fine girl ni ẹ wọ́n lè pò eku ẹ máa sùn ni lágbára lọ́wọ́ lọ eku ẹ máa sùn ni jọ̀wọ́ bínú ìwọ mọ̀ pé nílé dojúkọ mi kí n dojúkọ ẹ tẹ́lẹ̀ bá fẹ́ lọ gba bẹ̀ ó máa bá àwọn èèyàn bẹ̀ ó mọ̀ pé sílẹ̀ máa wà ń bẹ́ àbí wọ́n sọ pé ó mọ̀ wọ́n wojú mi dáadáa ó bá mi nínú ilé yìí ni sínú ẹ ni mo jẹ́ ìyálà jẹ́ ẹ ni mo jẹ́ next time tó bá ti rí mi wọ́n máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì orí mi ò rí ẹ wọ́n á kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì pé senior mi ẹ̀ka rẹ̀ kásẹ̀ kalẹ̀ ìwọ gbèrè játijàti òponu akíndanidání yìí kí ló fi kàn ẹ́ mo fún ẹ lọ́sẹ̀ kan nínú ilé yìí kó wá sí yàrá mi kó wá gbé ṣàkọlẹ̀ fún mi kó ní senior ẹgbà o kó lè jú mi ṣe wà má tẹ̀lé bàṣubàṣu àwọn ṣe pé wọ́n lọ dá ìwọ ló kó wá sínú ilé yìí ẹ ṣe èrè olórí gbèsè. wọ̀rọ̀ ló máa ro mi o. jọ́ torí Ọlọ́run ṣé wọ́n sọ fún ẹ pé wọ́n kì í ké nínú ilé ìgbà tó wá gbalé tó fún ẹ ní receipt tó fún ẹ ní agreement form ṣé bó ká láti bẹ̀rẹ̀ dópin ṣé ò rí pé wọn kì í máa sunkún nínú ilé bí ọba ò ṣe kí n sunkún bẹ́ẹ̀ làwa náà ò ṣe kí n sunkún nínú ilé yìí o bó dẹ̀ ṣe wà ẹ́ bó ṣe ń ké yẹn ó ti jẹ́ kẹ́kùn máa gbọ̀n mi náà ẹ́ ó ti jẹ́ kẹ́kùn máa gbọ̀n mi bí mo dẹ̀ ṣe wà ẹ́ ní bọ́ọ̀dì tó bá mú mi sunkún ó máa ṣá málámálá ni ó máa rìn lọ́tí wọ̀ ní rí inú ilé yìí ni àbẹ̀wò lẹ́kùn òṣì ẹ̀wọ̀n lẹ́kùn ẹ̀ kí ló fi pẹ̀ kí ló fi bàbá ẹ ká sọ ẹ máa rọra sà
Àníkẹ́. Ó bàbá. Wọ́n ti mọ̀ mí tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Àbí? Bẹ́ẹ̀ni bàbá. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Torí ẹ̀ ló ṣe mú un wáyà yẹn. Bẹ́ẹ̀ni. Mo sọ fún pé kó má sunkún mọ́, pé gbogbo nǹkan tó bá bá wá síbí báyìí ló máa di ṣíṣe ṣe. Wo mi. Sorry. Gbà. Àtàkèrè ìyọ́dún nù. Bọ́ba ilé gbé lóúnjẹ kankan. Kódà bó ṣe sùn ni tàbí èwo ni ẹ máa ń pè soft drink. Bọ́ba ilé fi sí báyìí ẹnikẹ́ni ó bá jẹ́ pẹ́rẹ́ ó dọmọ rẹ nu. Torí bó ṣe wà iṣẹ́ tá a bá rọ́kọ̀ nìkan jẹ́ ẹnikẹ́ni ó bá ti lè gbé nǹkan tó o bá fi sí jẹ bọ́ba ni ó fò òkè yóò fò òkè kódà bó ní ó dorí kodò báyìí kó mọ̀ fi rìn yóò fi rìn. Ẹ̀wọ̀ ẹ ṣé bàbá ẹ ṣé sà tó bá ti lè jẹ́ bẹ́ẹ̀ sọ pé gbogbo ẹ̀ ṣe máa rí ẹ gbà mí lọ́gà. Má tún padà sẹ́yìn ó máa ṣiṣẹ́ ó ní ìdá tí padà sẹ́yìn. Àníkẹ́ ti sọ fún ọ báwọn wàá gbọ́ Àníkẹ́. Ó bàbá. Ìwọ mẹ́ lọ mo ní ohun tí wọ́n ó fún ọ. Ẹ ṣé bàbá mo trust yín. Ẹ ṣé. Ọbẹ̀. Mo ti pè yín látẹ̀kùn ẹ̀ dá mi lóhùn. Ẹ má bínú mi mọ̀ pé mi lè ń pè é. Kò sí wàhálà. Ẹ mú bá ṣe ń ṣe ìnàlẹ̀. Tẹ́ ẹ bá ta sí mi, màá ta sí i. Tẹ́ ẹ bá dé ta kété, èmi náà máa ta kété. Mi ò lè wá ń ṣèyàn bẹ́ẹ̀ o, mo wà very friendly o. Kò sí wàhálà. Mo ṣe oúnjẹ tó pọ̀. Mo rò pé ó máa kárí gbogbo ilé kí n bu ti tọ̀dọ̀ yín náà wá. Mo ṣe ń pè yín látẹ̀kùn. Ẹ ṣé tá a bá ń ṣe báyìí á dùn, tá a tún ń ṣe báyìí á dùn. Fúnkọ́ tẹ́ ṣe yìí, máa jọ yín lójú. Èmi náà wá dáná máa pín fún gbogbo ará ilé. Tó wàhálà. Mo dẹ̀ máa gbà máa appreciate ẹ gbà máa. Ẹ ṣé. Rice. Oh, thank you so much. Okay, ẹ ṣé gan ma. All right ma. Yes ma. Ló ṣe wèrè. Ó ti rí tì fún lọ́rùn. Àwí tán. Ó wá gbé ráìsì wá. Ráìsì òṣì, ráìsì ọ̀hún. Wọ́n máa jẹ jẹjẹ láyé mi. Tó bá ṣe tán sí, máa lọ flush ẹ̀ dànù sí toilet. Ọlọ́run má jẹ jẹjẹ kú jẹ. Ló ṣe àṣẹ o. Wo bí mo ṣe ń sọ̀rọ̀ yìí kò sí owó kankan lọ́wọ́ mi. Èmi gangan ló yẹ kó máa pè ní Brooklyn. Bí mo ṣe wà yìí tí mo bá ní 30,000 naira lọ́wọ́ nǹkan tí 30,000 máa ṣe nínú láìfù mi kékeré kọ́ o. Ta ni? Wàrà kan mi o. Wọ́n I swear kò kí n ṣe. Kí ló ṣẹlẹ̀? Òjò máa gbé ẹ padà, máa gbé ẹ padà. Lárí gbọ́. Ẹ má bínú. Mo dáná wá pọ̀ díẹ̀ ni mo wá ní pé kí n fún everybody inú ilé pé kí n dẹ̀ gbé tí yín náà wà mọ̀ ẹgbẹ́ wa. Ìyá wọ́n ṣe sọ fún ẹ, wọ́n gbé wá fún ẹ pé ebi ń pa mí. Wọ́n sọ fún ẹ pàtẹ́nù ni mí. Wọ́n sọ fún ẹ pé mi ní nǹkan tí mo máa jẹ nínú ilé mi. Rárá o, ẹ má bínú sí mi àǹtí mi lè jẹ ẹjọ́ ẹ bá wọn fìfẹ́ gbà ẹjọ́. Ẹjọ́ fìfẹ́ jẹ́ kí ni? Ó yẹ kí n ti wá dáná látẹ̀kan tóró wà kíchìn ni mi ṣe wà ń gbóúnjẹ bọ̀ ó ń gbóúnjẹ kí. Ẹ má bínú ẹjọ́ ẹ má bínú sí mi ẹ dà mí pọ̀ mọ́ mọ́tò ẹjọ́. Ó dáa mo ti gbọ́ máa gbóúnjẹ lọ ebi ò pa mí. Ẹ má ṣe bẹ́ẹ̀ bá wọn fìfẹ́ gbà ẹjọ́. Mi ò bínú gbélẹ̀. Ẹ ṣé mà. Ẹ ṣé mà ẹ pẹ́ fún wa mà. Ẹ ṣé mà ẹ ṣé. Ṣé o. Tilẹ̀kùn mi dáadáa o. Àti ẹkùn mọ̀ kan tó gbé wá bí ẹni pé ó ti mọ̀ pé bí ń pa mí. Mi tí mo ti ń ronú bí mo ṣe máa dé junction lọ ra oúnjẹ tẹ́lẹ̀. Ẹ̀jẹ̀ àwọn bóyá ó dùn. Ẹ̀jẹ̀ ara àwọn oníṣèkúsí. Má tiẹ̀ try díẹ̀, ó tiẹ̀ mú oúnjẹ sí. Ó ti mọ̀ pé bí ń pa. Oúnjẹ dùn.
Ọlọ́run á máa pọn ọmọ ilé o. Wo wàá pẹ́ nulẹ̀ yìí wàá pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́ ó ti try èmi nìkan tán ẹran méjì o ṣe o ṣe. Kí ló ṣẹlẹ̀ kí ló dé o ṣé ní kó wá fọ́gùn kúlẹ̀ fún mi nínú yàrá ni. Rárá ẹ má bínú mo dáná ni ó wá pọ̀ díẹ̀ mo ní kí n bu ti gbogbo ilé wa o mo ti fún Yọ̀ṣíbí gan mo pé kí n gbé ti iná wà. Ìgbà tó wá gbé ti Yọ̀ṣíbí lọ ńkọ́ jọ má bínú ìgbà tó gbé lọ ńkọ́ ṣó jẹ́. Wọ́n ní ń gbélẹ̀. Ó máa sọ pé kò gbélẹ̀ ni ìgbà tí kò ń ṣe alátẹnujẹ tí kò ń ṣe bìnà tí kò ń ṣe I never chop wọ́n máa ní kò gbélẹ̀ ni wèrè torí Ọlọ́run mo fi Ọlọ́run bá bẹ bí mo díjú kí tó là dídé àtiwá tó ń jẹ kó kúrò nínú yàrá mi o mi ò fẹ́ wàhálà o. Sísí pẹ̀lẹ́bẹ̀ ṣì ń bínú ni mo fẹ́ kí ìrẹ́pọ̀ wà ní ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi ẹ bá ń fẹ́ gbóúnjẹ yìí. Gbélẹ̀ mo ní o gbélẹ̀. Ẹ ṣe gẹ̀ẹ́sì. Ṣé bí nǹkan tó bá wù mí ni màá fún oúnjẹ ṣe gbélẹ̀. Stop pẹ̀lẹ́bẹ̀ ẹ ṣe mo really appreciate. Abẹ́rẹ́ nǹkan náà sọmi débi nà ìmọ̀sára tó yọ sí wèrè lójú oorun tán ní pé kó máa gbóúnjẹ kiri aṣẹ́wó oníṣekúṣe ọmọ onídòkúdò dáradára òṣì. Wà o ṣé oúnjẹ wèrè kọ́ ló ń ta sísun láti inú abọ́ yìí. Wèrè náà máa sọ pé òun ò sí bẹ́ẹ̀ ó máa ń dín ta ká ló kọ́ wèrè lọ bẹ́ẹ̀ dín. Wàhálà ìmọ̀ ń gbóhùn ìlú náà bìí o. Orí mú ètè sọnù. Ó tiẹ̀ tún gbóná. Obìnrin máa ń ta sọ́sọ́ ẹ gbà mí. Ta ló kọ́ wèrè látàdé? Wàhálà ìkó bẹ̀rẹ̀ dùn. Tẹ̀gàn ni ọlọ́gbọ̀n lọ́mọ ìlò. Wàhálà ọmọ ìdún ta. Àná ọmọ lélẹ̀ ìrìn àbájọ máa wọ̀. Pristi money fine now. Abasi ke do ma cho na ma se da gbo fa na ba yele. Bra Saamu. Seklelele tue. Tue mula go mula shna ba na bonti bodie. Tena bodie le bue. Sembue. Ko no na ko na so ma tala ro ma da ba fa yo no ma fa fori e fo pe bela fori e ba. Na mak na ma ne. Ó ṣùgbọ́n no fanti alala ba na fojú ẹ̀ na fojú ẹ̀. Segbo kide. Yeah. See you soon. Yeah. Mo fara pamọ́ fún yín ni. Ayọ̀ la máa fi lọ́dún ìjà mí ni ẹ̀nìyàn. Bra Saamu mo tún ní kí wá tún yín bẹ́ẹ̀ ni. Mo kí mo ti bẹ̀yìn lórí fóònù àmọ́ kẹ́ bá lè gbọ́ dáadáa. Èwo lẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí? Ṣé bàbá ẹ ló ń ta màlúù ni? Ṣé ìtẹ̀ràn ni? Ṣé bàbá ẹ ń pẹ̀ràn ni? Èwo lẹ̀bẹ̀ tó ń bẹ̀ mí? Mo ní kí wá sọ fún yín pé máa yẹn ti promise mi pé gbogbo ẹ̀pọ̀n ẹran tóun bá ti pa ní wíìkì àti next week wọ́n máa bá mi keep ẹ̀ ní. Màá lè ṣe fún. Mi ìran ẹlẹ́pọ̀n ẹran rí láyé kí n dárún ẹlẹ́pọ̀n ẹran kó o ríra ni. Kò síjọ́ tí mo fowó lé ẹ lọ́wọ́ báyìí pé lọ sí ẹ̀pọ̀n ẹran kò ní sí àfẹ́pọ̀n ẹran tó o bá fẹ́ rà fún rẹ. So create ẹ̀pọ̀n ẹran fún rẹ ni. Kí n dẹ̀ ẹran kí n fún ẹ lọ́wọ́ báyìí gbà báyìí ẹ̀pọ̀n ẹran ó máa ti tán. Látijọ́ tẹ́ ti ń ṣe nǹkan nílé first time tẹ́ máa ṣe tó wú mi lórí jù lélẹ̀ nínú gbogbo àwọn ọmọ tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbà wọlé sìn ṣe rí ọmọ kan nínú wọn ọmọ alálùbáríkà epo ọmọ lọmọ yẹn ọmọ ni ọmọ yẹn epo dẹ̀ sáàfù gbogbo wa ní oúnjẹ nínú ilé yìí láì ṣe pé epo ń ṣe birthday no bọ́dá Saamu ẹ̀rọ ọmọ ìgbà no ẹlẹ́yọkàn yìí ṣe. Ṣé torí oúnjẹ náà lè ṣe kàrámọ̀ tó tó yìí ó fà wá náà pé títí yìí ó fà wá náà àwa náà jẹ́ ń bẹ̀. Ntẹ̀yàn náà
mi ṣe ní kàràmọ̀ náà jọ kí ni reason tí mi ò ṣe ní kàràmọ̀ láti jọ́ tí ìwọ ti dénú lé Ìdíàrà ta ló fún ní nǹkan rí ta ló fún ní nǹkan rí ta ló yáwájú ẹnu ọ̀nà ẹ̀ tó sọ pé nǹkan tí mo mú fún yín lé àwọn òṣì sórí jẹ́ kí n sọ kíní kan fún ẹ nínú ilé yìí èmi àti ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni inú ilé yóò máa gbóná ọmọ ẹ á gbóná ọmọ ẹ á gbóná ọmọ ẹ díẹ̀ máa jòrò tán ni. Ṣojú òbò ló ti ń dàbọ̀. You ṣojú òbò ló ti ń dàbọ̀. Ìfàṣírí náà náà fẹ̀ díẹ̀ náà rí bọ́. Bẹ́ẹ̀ni ìtumọ̀ ẹ̀ ní pé kò sí bó ṣe lè wò kórí o máa tẹnu lé ìgbẹ́yìn ni. Tó jẹ́ pé gbogbo wàhálà tá orí ẹ̀ ló máa ń dálé lórí. Súnkẹ́pọ̀. Wàhálà wo mo tún fà sí ẹ̀wọ̀n mi fẹ́ ra minerals oúnjẹ tó mọ̀ yẹn ṣẹ̀ fún mi nísìn. Aṣọ òṣòro tó lóúnjẹ tó ti fún yín lè ní sí ó sáré dèèyàn dáadáa. Mi ò tilẹ̀ kù. Ta ló ń dọ́rú eléwu? Ta ló wá gbóúnjẹ síbi? Ta ni? Sàámú èmi wá o. Sàámú. Ní ìmọ̀ ń bọ̀, mo rí ẹ lọ́ọ̀kan, òun dẹ̀ ń lọ, mo dẹ̀ ń pariwo, Sàámú, 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 ó gbọ́. Ṣé mo ń sáré bọ̀ lẹ́yìn rẹ̀? Ẹ̀wọ̀n tí mo tún bá nù yàrá mi. Ráìsì rè pẹ̀lẹ̀rán yárò méjì. Ó ní. But Sam, ó possible kó jẹ́ bóyá yọ síbí or something. Àbúrí ẹ̀ bàjẹ́ ṣé mo lẹ́bí ń pa mí ni? Àbí kí ni mo lọ ṣe mi tó fi bá gbóúnjẹ? Wábí, ta ló rán iṣẹ́ yọ síbi? Ẹ àbúrò Sam, mo ti wá yín wá tẹ́lẹ̀, èmi mo gbóúnjẹ síbẹ̀, mo dáná ni, mo á ní pé kí n fún everybody, mo ti fún àwọn Yọ̀ṣíbí àti Pẹ̀lẹ́bẹ̀ pé mo á ní kí n gbé tọ̀dọ̀ iná wa, àti mo rí lẹ́kọ̀ọ́ ṣíṣí. Ìwọ ló gbé wa. Bẹ́ẹ̀ni sà. Ìwọ ni kò gbé lọ. Ẹ má ṣe bẹ́ẹ̀ bro Sam. Ẹ̀yin mo fojú jọ́nu léye ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹjọ́ nítorí Ọlọ́run. Mo ti gbọ́ màá. Ẹ ṣé sà. Kò sí wàhálà. Ẹ ṣé bro Sam. No problem. Yes sir. No problem. Mo ṣe. Yes sir. Mo ṣe. Oyè mi. Ẹ rí bí sacrifice. Oúnjẹ wa kò sómi. Kò sẹ̀lẹ́rìn dòdò. Mo fẹ́ràn yárò méjì sí. Ẹran méjì fẹ́ mi. Lórí oúnjẹ méjì. Àrífín, ó mọ̀ kárífín ni. Ẹran méjì lórí oúnjẹ fún mi. Tí gbogbo community. Wá fún wọn tó máa ṣe, ó máa bá mi wá láìlọ́run ni o. Bàbá ti ń lọ kó dà sí láìlọ́run kẹrin, ẹ má lọ dà sùn, ẹ lọ dà sódò. Sàámú, ìyẹn kò dáa. Ọlọ́run kò nífẹ̀ẹ́ sí yẹn, ìdá kéèyàn má dá ń jẹnu. Ṣé wà òkè? Kí n tí iṣẹ́ iná fún lóúnjẹ ni? Sàámú, jọ̀ọ́ má bínú. Kí ìwọ kò bá lè jẹ́, èmi lè jẹun. Ṣé ebi ń pa mi látàárọ̀? Ẹ̀ẹ́dó ń jẹ yìí. Má jẹun. Tẹ́ẹ̀bà arílẹ̀ ẹ̀wà ní jẹun láyé yìí. Ẹ ṣe pé n kò ní jẹun máa, a jẹ́ kí n jẹ má dànù, ẹ dáa. Ẹ kò sí wàhálà, mo ti gbọ́. Ẹ jókòó, ẹ jẹun. Ìwọ jókòó báyìí. Tó bá jó oúnjẹ wọn tán, àṣẹ mítìnì ta fẹ́ ṣe. Èdè máa jẹ. Kí wà níbẹ̀? Máa jẹ́ kẹ́. Bọ́dà Gani. Oúnjẹ ìgbọ̀n. Ọ̀nà ìgbà tí bí kò bí tilẹ̀. Tí Bro Saamu jẹ. Gbà sí bí kí ọ̀nà ìbí tilẹ̀. Kí n bó tèmi báwo tí principal jẹ, ṣé ń wá ẹ̀mí ni? Ẹsẹ̀ kìíní kan. Kí ni ò sí? Ó ṣílẹ̀ sọ lẹ́nu náà. Ẹ jẹun. Ẹ máa tuntun jẹ náà. Ìwọ náà gbà kó bú tirẹ̀. Bọ́lá Gani, ẹ̀yin ni mo dúró dè o. Torí orí burúkú lẹ̀ ṣe. Tẹ́ ẹ bá ti jẹun tẹ́ ẹ fẹ́ jẹ tán kẹ́ lọ mú mi tọ́ílẹ̀tì. Ẹ ṣe kí á o. Torí kò sọ bébí kò lè sọ ọmọ kọ̀ọ̀kan tẹ́ ẹ lè ràn kó lọ mú mi wá ń bi ìtòsí. Wọn ò dé bí yín dàkẹ́ dìde láàrin ìṣẹ́jú méjì kẹ́ ẹ má padà wá. And the nearest place tẹ́tí lè mú mi tọ́ílẹ̀tì wá ni. Kẹ́ ẹ lọ mú mi bẹ̀ kẹ́ ẹ bí fún yín dànù. Ẹ̀yin wèrè. Kó tiẹ̀ kó lọ jó omi ìwẹ̀ di ara lẹ́fẹ́ mú. Ikùn yẹn á máa fẹ̀. Jọ̀ọ́ torí Ọlọ́run tó bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀ ṣèbí tó bá bá ìjà ṣèbí obìnrin nìwọ náà ó ṣe máa wọjà padà. Jọ̀ọ́ létí tó dẹ̀ ní pé kó o bá yé àwọn ẹni ẹlẹ́ni jẹ́ bó ṣe bá yé wọn jẹ́ o fẹ́ sọ wọn dẹrú so kíkún wọn lọ tó kó wọn lọ o fẹ́ lọ pa wọn dànù ni. Abẹ́ẹ̀kọ́
ọlọ́run bàbọ̀ ẹ̀jẹ̀ ni níwọ̀ bẹ́ẹ̀ni sẹ́ẹ̀rí Yosibi ráyè yí báyìí àtẹnu ló bá yí ẹ̀ jẹ́ oúnjẹ ló bá yí ẹ̀ jẹ́ báyìí nítorí ráìsì wọ́n dẹ̀ fi sayé ẹ̀ dáradára abọ́ rí báyìí sì ṣé ó gbé fún ọ náà. bẹ́ẹ̀ ni ibo mi ò jẹ́ o. o jẹ́ mi ò jẹ́ mo flush ẹ̀ dànù. o flush ẹ̀ ọmọ ni ẹ̀ àjẹsára ìyá bọ́sẹ̀ ni àjẹsára ìyá bọ́sẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ lára ọmọ yìí èmi náà jẹ́ ó ní bọ̀dà gíga lè fi jẹ́ táyé wọn bàjẹ́ ta ló mọ̀ pé bí oúnjẹ ló ti fẹ́ gbà fún yín táyé yín máa ti run dànù bó o ṣe wà yẹn sọ yá dìde o. ẹ wo bọ̀dà Sàámú ẹ jẹ́ kó tètè kó wa lọ síbi tó fẹ́ kó wa lọ. ẹ gbà mí pẹlẹbẹ ìwọ náà dìde. mọ́mí máa bínú. mọ́mí máa bínú. mo rọ́gò ayé mi wá mi wá kí ló bá fún wọn sọ kí ni ó yẹ máa sọ kẹ́kẹ́kẹ́kẹ́ báyìí. Yosibi ọlọ́run tó pọ̀ nípa àti agbára má jẹ́ kó ti bí oúnjẹ mú mi ọlọ́run má jẹ́ kó ti bí oúnjẹ mú mi gbogbo nǹkan tó máa wọ ẹnu mi tó máa ti ẹnu mi wọlé má jẹ́ kó ti bẹ̀ mú mi. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Saamu Alajo. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. Saamu Alajo. Saamu Alajo. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. Alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́. Nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi. Má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán. Mi ò fẹ́ jọ́ mi.